Ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yóò kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV 2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ìbòjú tẹ̀ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ̀ fún gbọ́wọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí la ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún yín. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí. Ẹ̀rọ wàhálà Tinubu àti ìdààmú ààrẹ wò lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣàánú Tinubu kí ẹ ṣe bẹ́ẹ̀ kí ẹ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC. Ganduje ló rọ gbogbo àwọn olùdìbò ìpínlẹ̀ Ondo látàrí ètò ìdìbò tó ń bọ̀ nínú oṣù tá a fẹ́ wọ̀ yìí. Àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ jí pòfẹ́sọ̀ ilé ìwé gíga ní ìpínlẹ̀ Enugu gbé sá lọ báyìí o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa adigunjalè tí wọ́n jẹ́ ògbóǹtarìgì tí wọ́n ń da gbogbo ìpínlẹ̀ náà láàmú, wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn. Ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó jí ara rẹ̀ gbé pamọ́ tó tún kéde ara rẹ̀ wípé òun ti kú nínú èyí tó da gbogbo mọ̀lẹ́bí àti ara rẹ̀ sínú hílàhílo. Lórí ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nánúgà ìyún olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà tẹ̀lé tó sọ síta wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mọ̀ páyé ń pè ní orúkọ burúkú kankan èyí tó ń jẹ́ típéènì. Níṣe ni gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe bẹ́ẹ̀ sọ̀kù ọ̀rọ̀ sí Báyọ̀ Ọ̀nánúgà náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ẹ sì ro ti wàhálà Tinubu kẹ́ sì ṣe bẹ́ẹ̀ kẹ́ro ìdààmú àti wàhálà lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí Tinubu ń ṣe. Kẹ́ ti bẹ̀ kẹ́ ṣàánú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ẹ fi dìbò fún ẹgbẹ́ òṣèlú APC káàkiri ìpínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC jákèjádò ilẹ̀ yìí ìyún Abdullahi Ganduje òun ló rawọ́ ẹ̀bẹ̀ tó sọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ondo. Lánàá òde yìí lásìkò tí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ìbúra wọlé fún àwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n máa jẹ́ olùpolongo ìdìbò ti gbogbogbò fún ètò òṣèlú èyí tí ó jẹ́ ti ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo nínú èyí tí Lucky Ayédatiwa tó ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tó ń díje sí ipò gómìnà. Èyí ló wá fà á tí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Ganduje tó ti wá sọ fún gbogbo àwọn olùdìbò káàkiri ìpínlẹ̀ náà wípé ẹ sì ro ti wàhálà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹrù bí ó ṣe ń jà fitafitan láti tún orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà èyí tó ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pẹ̀lú wàhálà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí kò yẹ kẹ́ ẹ jẹ́ ká fi ibi sú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Látàrí ìdí èyí ẹ nílò láti di ìbò yín fún ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú APC ibẹ̀ náà ni ẹgbẹ́ tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ètí Bọ́lá Ahmed Tinubu tó ti jẹ́ ààrẹ fún wa ní orílẹ̀-èdè yìí. Ó ní fún ìdí èyí gbogbo akitiyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò gbọ́dọ̀ gbé ìdí pàtàkì sí ní tẹ́ fi nílò láti dìbò fún ẹgbẹ́ òṣèlú APC kí èyí lè máa jẹ́ ẹ̀san àmọ̀rírì iṣẹ́ tẹ̀ ń ṣe fún wa bàbá. Èyí ni ó sì fà á tẹ́ fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ dìbò yín fẹ́gbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Sanwó-Olú ó jẹ́ alága fún ẹgbẹ́ ìpolongo ìdìbò náà nígbà tí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kebbi Nasiru Idris tó ń jẹ́ igbákejì alága àti Basse Otu ti ìpínlẹ̀ Cross River tó náà jẹ́ igbákejì alága kejì. Èyí ló wà fà á tí Ganduje fi wá pé gbogbo wọn wípé àtẹ̀yìn tá a yàn tẹ̀jẹ́ olùpolongo ìbò káàkiri ilẹ̀ yìí àti àwọn tó wà ní abẹnú ẹjọ́ máa ṣiṣẹ́ pọ̀ tẹ́sì rí dájú wípé ẹgbẹ́ òṣèlú APC ó kógojá tí wọ́n sì jáwé olúborí látàrí ètò ìdìbò èyí tó ń bọ̀ káàkiri ìpínlẹ̀ Ondo yìí. Ẹnu mi lẹ ti gbọ́ àmì mi kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀. Abdullahi Ganduje tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC jákèjádò ilẹ̀ yìí òun ló sọ bẹ́ẹ̀ lánàá òde yìí lólùlù ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́.
àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ jí pòfẹ́sọ̀ ilé ìwé gíga kan gbé ní ìpínlẹ̀ Enugu báyìí tí ẹnikẹ́ni kò sì tí ì mọ àlọ àti àbọ̀ olùkọ́ àgbà ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ẹni tó jẹ́ olùkọ́ àgbà ní ilé ìwé Nsukka University of Nigeria Nsukka UNN tó wà ní ìpínlẹ̀ Enugu, ọ̀jọ̀gbọ́n Ogwuejifo Ujam ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí àwọn ajínigbé tí wọ́n ti jí gbé lọ báyìí ní òpópónà tí wọ́n pè ní Ogo Opi òpópónà Nsukka ní ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà náà ó ní wọ́n pè ní díìnì fún School of General Studies ìyún ní Nsukka ọ̀hún. Ìròyìn náà ní ó wáyé ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday lẹ́yìn tí ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ wípé lọ́jọ́ àbámẹ́ta tá a lò tán yìí níṣe ni wọ́n jí òṣìṣẹ́ àjọ FRSC ìyún ẹ̀ṣọ́ aláàbò ojú pópó tí wọ́n pe orúkọ rẹ̀ ní Azinchima ní olúùlú ìpínlẹ̀ Enugu náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí àwọn méjèèjì tí wọ́n ti jí wọn gbé sá lọ. Àmọ́ ṣá o, àwọn mọ̀lẹ́bí ọ̀jọ̀gbọ́n àgbà ilé ìwé gíga náà wọ́n ní àwọn kò tí ì rí ìpè kankan láti ọ̀dọ̀ àwọn ajínigbé náà bóyá wọ́n fẹ́ béèrè fún owó ìtúsílẹ̀ ọ̀jọ̀gbọ́n àgbà ọ̀hún, ṣùgbọ́n gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ní gbólóhùn òun ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ rẹ̀ kò sí já sí gaara báyìí tí ó sì fèsì sórí gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ èyí tí wọ́n fi ṣọwọ́ sí arákùnrin náà. Àmọ́ ṣá wọ́n sọ dímọ̀ wípé gbogbo akitiyan láti dóòlà ẹ̀mí ọ̀jọ̀gbọ́n àgbà náà àti àjọ ẹ̀ṣọ́ alábòójú pópó ọ̀hún Chima ó ń lọ lọ́wọ́ báyìí káàkiri kọ̀rọ̀kọ́ndù gbogbo ìpínlẹ̀ Enugu náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger má ti ṣe bẹ́ẹ̀ ṣe bí ọmọkùnrin nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa adigunjalè tó jẹ́ ògbóǹtarìgì ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ àwọn adigunjalè náà ní agbègbè tí wọ́n pè ní Boyi ìjọba ìbílẹ̀ Gùrárà ìyún ní ìpínlẹ̀ Niger. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ nínú èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger Wàsíù Abíọ́dún tó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ní olúùlú ìpínlẹ̀ Niger náà ti ṣe Minna ní ọjọ́ 28 nínú oṣù tá a wà yìí ní nǹkan bí dédé agogo 5 ìdájí ọjọ́ náà. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn gba ìpè tán pípé àwọn adigunjalè tí wọ́n dì hámọ́ra ogun ó ní wọ́n ń ṣọṣẹ́ ní agbègbè tán pè ní Bóyì yìí nírètí tí wọ́n ti ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ibẹ̀ láàmú tí wọ́n gbowó àti dúkìá oríṣiríṣi ní ọwọ́ wọn. Lẹ́yìn tí wọ́n gba ìpè náà tán níṣẹ́ làwọn náà ta mọ́ra tí wọ́n sì dì hámọ́ra ogun tí wọ́n sì lọ kojú àwọn adigunjalè náà. Ó sọ di mímọ̀ wípé lẹ́yìn tí ọwọ́ ìbọn tó dun àwọn adigunjalè náà dáadáa nígbà tán lọ́jọ́ ìbọn kalẹ̀ fúnra wọn, ó ní ìkànṣe bẹ́ẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tí wọ́n fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ nínú èyí tí àwọn tó kù tí wọ́n bẹ́ ẹsẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì fẹsẹ̀ fẹ́ tí wọ́n júbà ìwòrò tèfètèfè. Àmọ́ ṣá wọ́n ní àwọn gba oríṣiríṣi ohun ìjà olóró lọ́wọ́ àwọn ènìyàn adigunjalè yìí nínú èyí tí wọ́n ti ní ìbọn AK-47, ìbọn ìléwọ́ tí wọ́n pè ní pistol àti oríṣiríṣi ohun ìjà olóró míì làwọn gbà ní ọwọ́ wọn. Gbogbo akitiyan àwọn ló sì ń tẹ̀síwájú báyìí láti fi páńpẹ́ òfin mú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n júbà ìhòòrò pẹ̀lú ọgbẹ́ tó gbọ̀ngbọ́n tó wà ní ara wọn náà nínú ìtàn ti sọ dímọ̀ pé òkú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán ṣekú pa òun làwọn ti gbé sí ilé ìgbókùpamọ́sí báyìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi ọwọ́ mẹ́wàá alẹ̀ gàràgà wípé àwọn kò ní fi àyè sílẹ̀ fún àwọn oníṣẹ́ láabi káàkiri ìpínlẹ̀ Niger láti wá sọra wọn di ẹkùn èyí tí ń pọ̀ mọ́ jẹ káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó jí ara rẹ̀ gbé pamọ́ tó tún kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti kú. Àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí. Ọmọ ọdún 17 kan èyí tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ìpínlẹ̀ Imo ní Owerri tí orúkọ rẹ̀ ń jẹ́ Jesse Chidebere ó ní ọwọ́ ti bàbá yìí lẹ́ni tí wọ́n sọ wípé ó ń ṣeré ikú
pẹ̀lú àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Henry Okoye tó ṣe ó ní àwọn gba ìpè láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí ọmọ ọdún 17 náà Jesse pípé ẹnìkan bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára èyí tá a mọ̀ sí WhatsApp nínú ìtàn ti sọdúnmọ́ wípé wọ́n ti jí Jesse Chindebere gbé báyìí o tó sì dá sí wípé wọ́n tó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣekú pa èyí tó fa wàhálà àti làásìgbò láàrin àwọn mọ̀lẹ́bí náà tó ń kálukú wọ́n sì ń lọ nọ́mbọ̀ láti dóòlà ẹ̀mí arábìnrin ọ̀hún àmọ́sá nígbà tán fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nínú èyí tí wọ́n ti gbé ìgbésẹ̀ ọpọlọ tí wọ́n sì rí dájú wípé Jesse Chindebere yìí òun gangan òun náà ní dá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí ń kéde ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tán ti jí gbé àti ẹni tí wọ́n ti ṣekú pa èyí náà sì fà á tí wọ́n fi wá fi páńpẹ́ òfin mú ǹjẹ́ kí lórí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ lórí ìgbésẹ̀ tó gbé yìí ó ní níṣe ni òun ṣe pranki fún àwọn mọ̀lẹ́bí òun kí òun lè mọ bí wọ́n ṣe fẹ́ràn òun sí pàmọ́sá o Henry Okoye ní irú erékeré tó ṣe yìí ó ti kọjá àfaradà àmọ́ sáàmọ́ wà ní àtìmọ́lé náà ká tó mọ tá a fẹ́ ṣe sórí ọ̀rọ̀ rẹ̀ ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo ọ̀hún ó wá rọ gbogbo àwọn ọmọ àti òbí wípé ẹ jìnnà sí erékeré èyí tó lè dá wàhálà àti làásìgbò sílẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí torí wípé eré tí arábìnrin Jesse yìí tó ṣe yìí ó lè ṣokùnfà ibi tí ẹlòmíì yóò gbà sọdá lọ́sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde lánàá òde yìí níṣe ni ọ̀rọ̀ náà ti di rántó tọ́pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ti ń sọ̀kò ọ̀rọ̀ gba Báyọ̀ Ọ̀nànúgà lórí báyìí gẹ́gẹ́ bí àṣemú ìròyìn náà wá wípé Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé nínú ètò ti sọ wípé ààrẹ kì í ka ohunkóhun tí bá ń lọ lórí ayélujára kò sì gbọ́ nǹkan kan torí pé wọ́n ti gé tí ààrẹ lọ lórí pé ẹ̀ ń pè ní orúkọ burúkú kan èyí tí ń jẹ́ T-Pain ó ní ààrẹ kò gbọ́ nǹkan kan kò mọ nǹkan kan nípa rẹ̀ ó sì ń ṣiṣẹ́ takuntakun láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tó kí gbogbo nǹkan kó sì sàn wá bọ̀ àti wàrà àti omi orílẹ̀-èdè Nàìjíríà kó máa ṣe àǹfààní fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí òní tó jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lógún èló wà fà á tí gbogbo àwọn ènìyàn tán wà lórí ayélujára tí wọ́n fi èsìn sí ọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nànúgà nínú èyí tí wọ́n ti takò tí wọ́n ti sọ̀kò ọ̀rọ̀ sí wípé àwọn kò rí ọba wí ebi iṣẹ́ tí ẹ ló ń ṣe owó rẹ ló sì ń gbà òṣè ni mọ̀ sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń gbìyànjú láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe gẹ́gẹ́ bí arákùnrin kan èyí tó wà lójú òpó Facebook ìyún Ogu Amanam tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ ó takò ọ̀rọ̀ sí Báyọ̀ Ọ̀nànúgà ó ní mo kí ọ o kú iṣẹ́ o kú àtótónu o sì kú fọmọnìyàn ṣe owó iṣẹ́ rẹ̀ kúkú níwọ̀ ń gbà o mọ nǹkan kan tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ sí lè fòlòlò fọ́hùn tó kẹ́ ẹ parọ́ látò ní dọ̀la gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà mọ tó ń ṣẹlẹ̀ ojú wo fọ́ etí wo di ẹ̀yin lè máa parọ́ wípé títí wa ni Bọ́lá Ahmed Tinubu ń ṣe ṣùgbọ́n làákàyè tí wọ́n sọ fún wa pé kò sí tiwa rárá o ìwọ lè máa sọ tiẹ̀ torí pé owó oṣù tiẹ̀ òun náà ni ìwọ ń jà fún àmọ́ bó ṣe lè wù kẹ́ ẹ̀ fòlòlò fọ́hùn títí tó ẹ̀san bọ̀ lórí gbogbo yín Facebook Ogu Amanam wọn ló fi èyí léde bẹ́ẹ̀. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè títí dìgbà tátù padà máa fún ní ìròyìn míì orúkọ mi ò ní yí padà ẹ sì má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ kẹ́ sì bá wa share kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like títí dìgbà náà mo kí wa pé a kúṣẹ́ lénìí.